tó gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn odi a mọ̀ kí yín o mo kí yín wípé a kú oríire a kú ọ̀nà àbáyọ tuntun tó tún wọlé tọ̀ wá wẹ́rẹ́ yìí inú mi kàn máa ń dùn ni nítorí wípé téèyàn bá ní àwọn olórí tó jẹ́ wípé wọ́n máa ń fi tọkàn tara àtakíkanjú ṣiṣẹ́ òun ni irú àwọn bàbá wa ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àti bàbá wa Professor Banji Akíntóyè gbogbo ọmọ Yorùbá a kú oríire o ọ̀nà àbáyọ ìwé ọ̀nà àbáyọ tó máa fún wa ní òmìnira wa wọ́ọ́rọ́wọ́ àti ṣalábàápàdé rẹ̀ kódà ó ti tó wa lọ́wọ́ document tó máa gáìdì freedom fún Yorùbá nation tí ò ní sí wàhálà tí ò ní sí jà tí ò ní sí wọn fọ́ lórí tí ò dẹ̀ ní sí pé ẹ̀gún gògó bẹ́ẹ̀ tó jẹ́ pé self determination lane náà ni wọ́n máa tẹ̀lé dọ́kúmẹ̀ntì náà ti jáde báyìí gbogbo ọmọ Yorùbá ẹ máa jó yàgílí yàjójó ẹ máa yọ̀ òmìnira wa ti dé ẹ máa jó ẹ máa yọ̀ ọ̀nà àbáyọ ti yọ bẹ́ẹ̀ ni ọ̀nà àbáyọ ti yọ nítorí ẹni tí Yorùbá nation ó máa ń gbé mi nínú inú mi máa ń dùn ni ẹ wo Yorùbá nation la fẹ́ kódà gbogbo ìṣòro tá a dojú kọ láti bí 40 ọdún bọ̀ gbogbo rẹ̀ pátápátá ló ti wà nínú ìwé yìí o gbogbo rẹ̀ pátápátá ni ó wà nínú ìwé yìí tó jẹ́ pé kò ṣẹ́kù ẹyọ kan ó tún fi ọ̀nà àbáyọ ó tún fi hàn wá ṣe é rí kódà wọ́n ti ń kà á sí wa létí ó ti ń zẹ̀ ṣùgbọ́n ṣe é mọ̀ wípé owó òun ni kẹ̀kẹ́ ìyìn rere ṣùgbọ́n èmi a máa béèrè mi a máa sọ pé kẹ̀kẹ́ burúkú kan owó náà kan láfi bàjẹ́ ni tó túmọ̀ sí wípé ṣé ẹ rí tẹ́ ẹ bá ràn wá lọ́wọ́ tẹ́ ń sọ́pọ́ọ̀tì wa lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ó máa tètè mú ìrìn àjò náà yá ní kíákíá ó máa tètè jẹ́ kí a súnmọ́ bẹ́ẹ̀ kíákíá a lot of things tó yẹ pé fọ́ọ̀dì ilé ẹ̀ka máa fi máa sọ̀tì ẹ̀ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé agbára káká ní ṣe mọ̀ pé ìrìn àjò yá wá dàbí ìrìn àjò ọdún méjì kó má lọ di ìrìn àjò 20 ọdún bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ míì ṣe máa wò pé àtóyè lẹ́ṣẹ̀ máa wò pé bóyá wọn ò ṣiṣẹ́ àwọn bàbá wa Professor Banji Akíntóyè wọ́n ṣiṣẹ́ o bákan náà àwọn bàbá wa Ọláyẹmí Kóìkí wọn ò kéré nínú ayé rí White Lion wọn ò kéré nínú ayé o nítorí àwọn náà ṣiṣẹ́ ọmọ Adéyẹmọ mo kí yín gan ṣe rí àwọn bàbá yìí wọ́n ń ṣiṣẹ́ gidigidi o wọ́n ń ṣiṣẹ́ gidigidi ṣe ti rí ìdí tá a fi sọ pé Yorùbá nation la fẹ́ ṣe rí ìdí tá a fi pariwo pé òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún nítorí wípé àwọn bàbá yìí ti ń ṣiṣẹ́ bọ̀ kì í ṣàná kì í ṣèní tó dẹ̀ jẹ́ pé ọ̀nà àti gba òmìnira ilẹ̀ Yorùbá òun ni wọ́n ń lé ọ̀nà àti bọ́ lọ́wọ́ oko ẹrú òun ni wọ́n ń lé ikú ò ní pa àwọn bàbá ẹ̀ fún wa ẹ wo Yorùbá nation ló lè ṣe o ṣe rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jókòó tó fi ìrètí ẹ̀ sí pé Nàìjíríà ṣì ń bọ̀ wá dáa tó bá ń gbọ́ okay dey play nítorí Nigeria is not gonna better than the one it is kò lè yàtọ̀ sí bó ṣe wà yìí àfi tó bá tún máa le sí i torí lálá tó ròkè Nàìjíríà ó dúró sókè ní kò wálẹ̀ ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé Yorùbá sọ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà òun lọ̀rọ̀ Yorùbá wa yìí torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ó gbádùn bí orílẹ̀-èdè yìí ṣe ń lọ bẹ́ẹ̀ ni torí tí ò bá gbádùn bó orílẹ̀-èdè yìí ṣe ń lọ ni ó jẹ́ kó ti dìde torí olówó mi ó gbádùn bó orílẹ̀-èdè yìí ṣe ń lọ ìgbà tó bá ti ń rí jẹ nínú ẹ̀ so báwo la ṣe fẹ́ kí orílẹ̀-èdè náà sáré ṣé orílẹ̀-èdè tó jẹ́ pé wọn ò support tó yẹ láyé sọ fún yín ẹ̀yin fans wa ẹ̀yin ọmọ Yorùbá nation ẹ jẹ́ ká dìde gbogbo ọmọ Yorùbá
ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá yìí nítorí wípé àkọ́ṣe lọ́ṣẹ́ o torí Yorùbá tó ní ọkùnrin tó sùn rárá fún ọkùnrin ẹgbẹ́ ẹ̀ akọ iṣẹ́ òun ló ń ṣe. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ̀dá gbọ́n tí àwọn ènìyàn sọ. We really appreciate your effort on update lórí ọ̀rọ̀ bàbá wa Professor Banji Akintoye. Bàbá àdúpẹ́ o nítorí oore ńlá lẹ̀ ṣe fún wa, Ọlọ́run á sì fún wa ní Yorùbá nation. Orílẹ̀-èdè Yorùbá nìkan lọ́nà àbáyọ sí gbogbo rògbòdìyàn tó ń bẹ ńlẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni o, mo kí bàbá wa Mr. Koiki, àmọrírì iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. Lórúkọ Jésù, Olúwa yóò gba òmìnira wa fún wa o. Bẹ́ẹ̀ ni o, ẹ kú iṣẹ́ takuntakun, Ọlọ́run á ràn wá lọ́wọ́, á ran àwọn ọmọ Yorùbá gidi lọ́wọ́ o tí wọ́n ní owó gidi lọ́wọ́ láti dìde fún ìjàgbara Yorùbá nation. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni Yorùbá nation is the only way to progress. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. A dúpẹ́ lọ́wọ́ àwọn aṣíwájú wa nínú ìrìn àjò Yorùbá nation. Bàbá wa Akintoye, Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ ni bàbá, ikú ò ní pa yín fún wa o. Inú wa máa dùn, inú wa máa dùn tí Ọlọ́run bá tètè lè bá wa mú iṣẹ́ ìyanu ńlá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation tó dẹ̀ máa possible tó máa ṣe é ṣe pẹ̀lú àṣẹ Èdùà. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni o, ọ̀kan lọ́jọ́ yé wa pé inú mi dùn pé gbogbo ẹ̀ ń lọ ní ètò ìmọ̀ látọwọ́ bàbá onímọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká tún rí i pé bàbá yìí ní ọpọlọ. Tó bá jẹ́ pé àwọn ọ̀dọ́ mi tó tún wà tó tún lọ́pọlọ bíi ti bàbá yìí ni, ṣé ẹ mọ̀ pé a ti sáré jìnnà, a ti rìn jìnnà. Ṣùgbọ́n pé pẹ̀lú bí bàbá ti ṣe dàgbà yìí, a sì tún rí iṣẹ́ ńlá tí wọ́n ń ṣe. Bàbá, ikú ò ní pa yín o. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ̀yin ọmọ èèyàn, ẹ bá wa gbé wọ̀ gbòòrò. Ẹ wò, ẹ pín, ẹ share. Ẹ bá wa jẹ́ kó lọ viral pé Yorùbá nation ti tó lọ. Ẹ bá wa like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó èèyàn pé Yorùbá nation ni la fi ń sọ pé ó dàbọ̀.